pariwo. Ọkọ mi wà ń ta. Àmọ́ ti bá convenient. Ayewo. Ayewo. You cannot shout. Ayewo. Yeah. Ayewo. Yeah. Ayagbo. Ayoso. Huh? Ayoso. If I said Ayewo, you will say that yeah. If I said Ayagbo, you will say that Ayato. Ayewo. Yeah. Talk before I. Ayewo. Yeah. Ayagbo. Ayoto. Ayato. Ayoto. Ayasoriri. Ayasoye. A fẹ́ dán iṣẹ́ kan wò láàárọ̀ yìí ni. A fẹ́ dán iṣẹ́ kan wò. Ẹ mọ̀ pé mo máa ń sọ vision fún yín láti yọ yìí ni. A fẹ́ lo iṣẹ́ yìí láti fi sọ ọ̀rọ̀ fáwọn èèyàn. A fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Mo ẹsẹ̀ lọ parí iṣẹ́ yẹn ni. Mo fẹ́ wò bóyá ilé tí mo fi ń stress ara mi láti máa sọ vision fún yín tí mo fi ń stress ara mi. So kíní ìfúnra ló máa sọ vision fún yín. Olúwa máa wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yín. So kò ní di pé mo máa stress ara mi. O ní satellite kan tá a fi sínú ẹ̀. So a fẹ́ wò bóyá máa pick. Ìwọ tó bá mọ̀ pé ayé ẹ ti sá málámálá tó mọ̀ wípé ọ̀rọ̀ ayé ò yí ẹ. So ó yá send request but wàá lè ṣí ojú wàá dẹ̀ lè ṣe 360 torí kíní gbọ́dọ̀ rí ẹ o gbọ́dọ̀ rí ẹ látòkè délẹ̀ o gbọ́dọ̀ lè scan ẹ kó wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ kíní gbọ́dọ̀ lè scan ẹ ìbílẹ̀ lélẹ́yìí o tó bá mọ̀ pé ọ̀rọ̀ ayé ò yí ẹ mo fẹ́ kíní kó scan ẹ kó sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ fún wa. O gbọ́dọ̀ lè ṣí ojú sáà o tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o tó bá lè. Tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o tó bá lè ṣí ojú má wá sókè níbí yìí o. Let dán ẹsẹ̀ yìí wò ni yọ̀wọ̀ bí kíní ẹsẹ̀ yẹn operate. Kábíyèsí o kádé pẹ́ lórí ọwọ́ mi lókè o.
kábíyèsí. ẹ fẹ́ kán scan ayé yín ni. Ó yá ẹ scan ẹ. Ẹ dìde dúró kẹ́ jẹ́ kí fídíò yẹn mú yín látòkè jẹ́. Máa ní láti fi fóònù mi síbi tí ẹ jẹ́ n fi sí báyìí. Ẹ tán. Ẹ máa bọ̀. Kí lórúkọ yín? Ẹ̀rọ fi ra dátà. Ó lágbára o. Ẹ̀rọ fi ra dátà. Bẹ́ẹ̀ ṣe ga tó, oko yín lé láàárọ̀ ẹ̀ lówó lọ́wọ́. Okó ẹ̀ ṣe lé báyìí tó ti kíní rù. Okó ẹ̀ ń le kò lówó. Hello? Ẹ sí ojú. Àwa ò wá ṣeré níbí yìí o. Àwa wá wo sẹ́ńbì ilé mi ni. Àwa ò wá ṣeré. Ṣé ẹ lè sí ojú àbẹ́ ẹ lè sí ojú? Wait and get. Ti lọlẹ̀ nìyẹn kò sáyè o. Wọn kì í pẹ́ bí tó bá ti dé òkè sí ojú. Àwa wá wo sẹ́ńbì ni. Time is going. Ṣé ètò kan wá kan sẹpẹ̀tẹ́rì níbí? Tó bá ti dókè sí ojú lẹ́sẹ̀kẹsẹ̀ àbí kí já ẹ dànù kò sáyè sẹpẹ̀tẹ́rì. Ìwé wá scan ayé yín lẹ́nu. Wọ́n máa ṣe mistake wọlé ni. Ẹ káàárọ̀ sà. Wọ́n ní kẹ́ má kí mi sí dandan ni. Nobody should greet me. Tó bá ti dé òkè fún àǹfààní wọ́n tó ẹsẹ̀ wọlé mo ẹsẹ̀ lọ gba iṣẹ́ yìí wá ni mo fẹ́ test iṣẹ́ yẹn. Àwọn holy center sọ fún mi pé lè tí mo fi ń stress ara mi kí n máa sọ vision kí n máa ṣe gbogbo ẹ̀. Ilé máa scan ayé aṣọ ọkọ tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ fún wa direct. Ilé máa ṣe nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé a scan ayé ẹ̀ jáde. Àbí kò yẹ mi ò ráyè àti máa stress ara mi mọ́ pé ká a máa sọ vision mi ò ráyè yẹn. Èyí kí ni máa scan ayé ẹ̀ but wá fẹ́ scan ayé ọmọ nídìí pé kó send request kó wá jẹ́ ẹni tó lè sí ojú tó lè turn 360 kàbí kò yí ẹ so àwọn kan sọ pé scam ni mo fẹ́ gbá yín ni wọ́n bá ti mọ̀ pé kí n má gbá ẹ má wá síbí yìí mo fẹ́ gbá ẹ mo fẹ́ scam ẹ ni o wọ́n bá ti mọ̀ pé o gbàgbọ́ nínú scam pé kí n scam ẹ wọ́n bá mọ̀ pé o fẹ́ kí n gbá ẹ jọ má wá bí yìí o tó fẹ́ gbá ẹ ni o tó bá mọ̀ pé o lè sí ojú má wá síbí tó bá dé bí má kí mi I don't need your greeting just open your camera ká dẹ̀ scan ìgbésí ayé ẹ. Ṣé wọn padà sípàlọ má gbé sùkáàdì kan tí wọn ṣe níbi bá dé kókò mọ inú. Àwọn olídìí tàǹtóró wo níbo làwọn lè ti wá. Mo ṣí kámẹ́rà mo ṣí kámẹ́rà. Ṣé wo ti pé 1000 ni tó fẹ́ sí báwo ló ti fẹ́ sí ìgbà tó ti pé 1000. Ẹ má fún mi ní ẹ́díkì láàárọ̀ yìí o kò easy láti wó oògùn lọ wá máa lò fún gbogbo yín o mo fẹ́ test kankan ni tó bá dáhùn a máa lò lọ tí o bá dẹ̀ ti ṣiṣẹ́ àtúpadà lọ àtúlọ wá ẹ̀mí à ń ṣe experiment lọ́wọ́ ni mo ń ṣe experiment nípa kíní yìí ni. èmi mo ti wà ń bẹ̀ Fágbèmí látàkùngbà ọba Solomon. Àníkẹ́ sí ojú yẹn ní ṣé ifá lèmi fẹ́ jẹ tẹ bá ti wọlé ẹ sí kámẹ́rà yín lásọ ẹ sí kámẹ́rà yín sáyé ẹjọ́ ẹ sí kámẹ́rà yín. Ó yá ẹ jẹ́ ń ṣí kámẹ́rà mi o máa ṣí sìn. Wọ́n bá ti mọ̀ pé kí má gbá ẹ má wá síbí yìí o. Mo ti ṣí kámẹ́rà mi
As you say, you get a 360. Time is going. Emma Bo. Kí lorúkọ yín mà? Èjìdé lorúkọ mi. Ṣé ìbejì ni yín ni? Mi kì í ṣèbejì, oríkì mi nìyẹn. Orúkọ tó sọ mí nìyẹn. Orúkọ yín gangan ni Èjìdé àbí? Bẹ́ẹ̀ ni Èjìdé. Ó dà. Ẹ jẹ́ ká wo nǹkan tí àwọn onítẹ̀tẹ̀ fẹ́ bá wa sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Okay, sir. Ẹ ní iyọ̀ sílé? Iyọ̀. Bẹ́ẹ̀ ni mo ní. Wọ́n ní kẹ́ bu iyọ̀ díẹ̀ sínú omi kẹ́ kọ́kọ́ fi wọ́n ẹ̀. Wọ́n wo àwọn àmì kankan bẹ̀. Wọ́n wo àwọn àmì kankan ní àyíká ibi tẹ́ wà ní. Kẹ́ bu iyọ̀ sínú kẹ́ kọ́kọ́ fi sán àwọn ibi tẹ́ wà ní. Kì í ṣe báyìí àbí? Báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yẹn. Nǹkan tó ń sọ fún mi. Ọmọdé ò mọ Gbogbo ilé ni kí fi wọ́n àbí yàrá ibi tí mo wà nìkan. àyíká àwọn ibi tẹ́ dúró sí ní kankan tó fi wọ́n. Àyíká Ní ìta gbangba àbí? Rárá, ibi tẹ́ dúró sí ń sìn. Níbi tí mo dúró, òkè. Ibi tẹ́ dúró sí tá a ti fẹ́ sọ̀rọ̀ ní sìn. Ẹ̀yẹ kan fi wọ́n ibẹ̀ yẹn. Òkè. Ó ti dá. Ẹ ṣé sà. Wọ́n ní kí n sọ fún yín pé lélẹ̀ tó kù ní ìgbésí ayé ń tẹ́ fẹ́ lò yìí. Ṣé ẹ lè fi dájú kẹ́ má ṣèyàn lóore mọ́? Wọ́n béèrè àwọn holy center wọ́n béèrè ọ̀rọ̀ ẹ dá wọn lóhùn táàmì sí. Ó máa yí. Mi ìmọ̀rú oore tó yí wọn fẹ́ kí n ṣe o. Ẹni oore kankan mọ̀ pé èèyàn gbọ́dọ̀ là. Wọ́n ní kẹ́ má so oore fẹ́ ní bọ́ọ̀dì mọ́. Lórí gbogbo àwọn tẹ́ ń so oore fún. Má fún yàn ní nǹkan. Gbogbo àwọn tẹ́ ń so oore fún òsín wọn aláìmoore ẹ̀dá ni wọn kì í ṣèyàn gidi. Bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ ọ̀nà. So sẹ́ẹ̀lì ilé tó kù ní gbèsè ayé ń sẹ́ẹ̀lì màá gbìyànjú. But wọ́n ní ẹ máa ṣoore fún ẹ̀dá kan. Ok. Àwọn wo ni kó máa ṣoore fún? Wọ́n ní ẹ̀dá tẹ́ bá mọ̀ wípé ẹ lè rí return kankan gbà lọ́wọ́ ẹ̀. Tí mi expect kankan lọ́wọ́ ẹ̀ mọ́. Yes, tí ẹ ò lè rí return kankan gbà lọ́wọ́ ẹ̀ tí jáde jẹ́ pé ẹ bá ṣoore fún tẹ́ ẹ lè rí kò lè easy fún ẹnìyẹn láti pàdé yín mọ́. Ẹ̀dá kan tó kù sí ẹ̀dá máa kó láyé. That's ẹnu ẹni tí mi ò lè rí mọ́ débi tó máa lóun fẹ́ dúpẹ́. Ẹni tí ò lè máa rí débi kó máa wá dúpẹ́ fún yín.
ìyẹn ọ̀kan o ẹ tẹ̀síwájú. Yes, sir. Ṣé ẹ bí ọmọkùnrin ni? Bẹ́ẹ̀ ni sà, mo bí ọkùnrin. Ṣé kìrìsìtẹ́nì ni yín ni àbí mùsùlùmí? Muslim ni mí. Kí lẹ gbàgbọ́ nínú ẹ̀ jù? Ṣé àgbàgbọ́ nínú ẹ̀ ni àbí kí lẹ gbàgbọ́ nínú ẹ̀? Ẹ mọ̀ pé kò sí béèyàn ṣe lè ṣẹ̀sìn náà àìgbàgbọ́ pé ká má ṣòro lé. Ní táwọn èèyàn bá ní ká ṣe lájò náà wọ́n máa ń ṣe. Anything tẹ bá mọ̀ pé ẹ gbàgbọ́ nínú. Yes, sir. Mo gba àdúrà gbọ́ dáadáa. Anything tẹ bá mọ̀ pé ẹ gbàgbọ́ nínú. Yes, sir. Wọ́n ní kẹ́ fi gbàdúrà fún ọmọ yín àwọn ọmọ yín ọkùnrin. Okay. Wípé ogun tó ja bàbá wọn kó má jà wọ́n. But àdúrà tẹ fẹ́ gbà yìí ẹ má yẹ kó pẹ́ rárá o. Kò burú sà. Má yẹ kó pẹ́ nǹkan tẹ bá mọ̀ nǹkan tẹ bá ní gbàgbọ́ nínú ẹ̀ nǹkan lọ fi ṣe àdúrà yẹn. Lẹ́yìn tẹ bá wá parí àdúrà yìí. Yes, sir. Ẹni tó ní kẹ́ wá lọ yìí máa ní agbára díẹ̀ mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ rí o. Wọ́n ní lẹ́yìn tẹ bá ti parí àdúrà yìí wípé kẹ́ lọ ta ẹni tí ò lóko ọkùnrin tó ẹni tí ò lójú ẹni tí ò lóko ọkùnrin tó lè ṣe. Akúra wọ́n ní kẹ́ lọ ta lọ. báwo ló ṣe fẹ́ mọ̀ yẹn. ìyẹn ni mi wá mọ̀ báyìí. Allah. Ìfẹ́ tó ń gbé wá nìyẹn bó ṣe sọ pé kí n sọ fún mi mo ti sọ̀rọ̀. Akúra. Bẹ́ẹ̀ ni nǹkan tẹ́ máa fi parí sẹ́yìn ni lọ́jọ́ tó bá fi parí àdúrà. Ọjọ́ méje ló ní kí fi ṣàdúrà yẹn sà. Ọjọ́ méje ni 7 days. 7 days. Bẹ́ẹ̀ ni. Ṣọmọ yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ àbí mo lè máa ṣe tó máa tó kí máa ṣe sí. Kò ní dandan kó wà ń bẹ̀. Okay sà. Ṣé ẹ níbèrè ibi tí sẹ́yìn sọ̀rọ̀ ilé mi? Lórí iṣẹ́ mi náà ni iṣẹ́ mi ń ṣe ségesège kò lọ déédéé. Iṣẹ́ amòfin ni mò ń ṣe lọ́ọ̀yà. Kí lẹ pè orúkọ wọn lẹ́ẹ̀kan náà? Èjìdé. Lórí iṣẹ́ wọn kí ló ń ṣẹlẹ̀ nínú àwọn iṣẹ́? Well, nǹkan tó ń sọ fún mi ni iṣẹ́ tí ẹ sọ pé ẹ ń ṣe yìí. Ẹ sà. Wọ́n ní kì í ṣe iṣẹ́ tí a kọ́ mọ́ yín. But iṣẹ́ tí ẹ ń ṣe tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ rí sí àdá. Ẹ sà. Ó máa ní ìdíkẹ́ máa ṣe báyìí báyìí. Ẹ̀dá yín kẹ̀rù. Mi ti ẹ̀ láìkí ẹ̀. So bí ẹ̀dá yín ò bá ti fẹ́ yín ìbá nǹkan díẹ̀ tẹ́ bá ń máa manage ẹ̀ kò síbi tẹ́ dẹ̀ ń sáré lọ mọ́. Ọ̀dọ̀ báwọn pẹ́ fẹ́. Iṣẹ́ wo ló yẹ kí n ṣe gangan? So iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe gangan òun ni iṣẹ́ nurse, iṣẹ́ àwọn tó ń tọ́jú ènìyàn, iṣẹ́ tẹ́ gbé wá látọ̀run ni àwọn tó máa ń tọ́jú àwọn ènìyàn. Nọ́ọ̀sì yẹn ni mo dẹ̀rọ kọ́kọ́ o kí tó padà lọ kàwé sí o kí tó lọ ṣe lọ. Nọ́ọ̀sì yẹn gangan ní iṣẹ́ yìí. Kò burú sà, ẹ ṣé sà, ẹ ṣé mo dúpẹ́ sà o. Fún àǹfààní ẹ̀ tẹ́ ń sọ wípé èmi scam yẹn èmi wá gbá yín ni kì í ṣe pé bí a mú wá ṣe kan kì í ṣe pé bí a mú mi ò fi purọ́ mi ò fi bò èmi fẹ́ gbá yín ni
ìwọ tó bá mọ̀ pé ó rẹ́dí àti gbára dúró kí n gbá ẹ̀ òun ni kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi, òun ni kó wá lọ́sọ́dọ̀ mi, èmi fẹ́ gbá ẹ ni o, kì í mi Ọlọ́run ò pè mí o. Ìwọ tó bá mọ̀ pé ó easy pé ó fẹ́ kí n gbá ẹ àbí kò yí ẹ ni kó wá o, èmi ò wá sòótọ́ fún yín, mo fẹ́ gbá yín ni o. Sẹ́mọ̀ pé sẹ́mọ̀ pọ̀rọ̀ mi ti máa ń sìn, sẹ́mọ̀ pé mo ti sọ fún ẹ pé mo fẹ́ gbá ẹ ni. Sẹ́mọ̀ ẹ ti rẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí ẹ̀yin ènìyàn. Sẹ́mọ̀ pé tí pásọ̀ bá fẹ́ gbá yín wọ́n máa purọ́ fún yín pé èèyàn Ọlọ́run ni wọ́n, èmi ń ṣe èèyàn ìsùn lèmi, mo fẹ́ gbá yín ni àbí kò yé yín bí mo ti fẹ́ gbá ẹ yẹn. Ìwọ tó bá mọ̀ pé ó wù ẹ́ kí n gbá ẹ ní kò send request o. Ìwọ tó bá mọ̀ pé kò wù ẹ́ kí n gbá ẹ má wò send request síbi yìí, mo fẹ́ dùpù ẹ ní o. Òun lẹ ti ń gbọ́ yìí o, o ní ìdàtí máa kọ́ sí comment section máa scam irọ́ lásán ìkòkò bàbá ẹ sásùn, èmi fẹ́ gbá ẹ ní o. Tó bá ti mọ̀ pé kí n má gbá ẹ má wá síbí yìí o. Ó lé ara máa dà olùpẹpẹ dáwàjà. Tó bá ti mọ̀ pé kí wọ́n má gbá ẹ má wá síbí yìí, èmi fẹ́ gbá ẹ níbí yìí ni o. Ẹ bá ṣe ń wọlé ní kẹ́ máa sí ojú lẹ́sẹ̀kẹsẹ̀, kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì ń bì, kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì ń bì, kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì ń bì, kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì ń bì. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ wọlé bọ̀, fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ wọlé bọ̀ tí ẹ̀ tí gbọ́ kọta ń sí. Iṣẹ́ mú ẹsẹ̀ lọ́gbà wá ni mo ń dán iṣẹ́ yẹn wò ni. Tó bá fún mi ní kí ikọ̀ tí mo ń wá ẹ dáràn ní Nàìjíríà yìí, ìyẹn iṣẹ́ yìí ni o. So mo dẹ̀ fẹ́ fi iṣẹ́ yìí mo fẹ́ fi gbá yín ni. Ìwọ tó bá ti mọ̀ pé kí má gbá ẹ má wá síbí yìí o. Ìwọ tó bá ti mọ̀ pé kí má dùpù ẹ má wá send request o, pé mo fẹ́ fi kíní gbá yín ni o. Tó bá ti mọ̀ pé kí má gbá ẹ olùpẹpẹ dáwà jábìjì. Kí ló ta ló fún mi nìkan yìí? Ẹnìkan fún mi nìkan yìí kò ń sìn. Ẹni tó fún mi nìkan yìí tún send kíní yẹn mo fẹ́ rí mi ò rí kíní kò lọ vim. Èmi fẹ́ gbá yín ni o. Ẹnìkan send kíní kan sìn mo fẹ́ wo bí kíní yẹn ṣe rí. Kẹ́ni yẹn tún send kíní yẹn mo fẹ́ wo bí kíní yẹn ṣe rí. Mi ò rí kíní yẹn. Ta ló send kankan? Mi ò rí. Ojú mi kàn pa wùsùwùsù. Holy Center Fọlákẹ́ èmi ti ṣiṣẹ́ mo ti parí sẹ́yìn látago mẹ́sàn-án. So ìbéèrè yìí ti wá sí mo ṣe whether you like it or not. Bẹ́ẹ̀ ni ìyẹn ti lọ bẹ́ẹ̀. So tó bá ti mọ̀ pé kí má gbá ẹ má wá síbí yìí o. Iṣẹ́ ẹni ó mà ṣe o olùpẹpẹ àjà mo test kan ni o. Tó bá dẹ̀ ti fẹ́ wá yẹ ìgbésí ayé ẹ wò, tó bá fẹ́ wá yẹ ìgbésí ayé ẹ wò, tó bá ti fẹ́ wá yẹ ìgbésí ayé ẹ wò, rí wípé o lè sí kámẹ́rà. Tó bá ti gbé ẹ wá sókè, open your camera, pé orúkọ ẹ ká ṣiṣẹ́ lórí ìgbésí ayé ẹ, ká scan ayé ẹ jáde. Tó bá débi tó sí kámẹ́rà mú já ẹ dànù. Tó bá ti mọ̀ pé kí má gbá ẹ má wá síbí yìí o. Ó mà ṣe o generation yìí, ó mà ṣe fún yín o. Tó bá lè ṣe 360 má wá síbí yìí o, ó máa ṣe 360 ni o, ká tó wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé ẹ o. A fẹ́ scan ayé ẹ ni o. Ó ti ń pẹ́ jù o, àwa àráyè níbí yìí o. Mo ní kí n kí yín ní ọba. Holy Center kì í ṣàkókò tó máa ń kí èèyàn lélẹ́yìí, kì í ṣàkókò tó máa ń kí èèyàn lẹ́wà yìí. Mo wà lójú iná, mo wà lójú pẹpẹ dáwàjà, wọn kì í kí mi this time around. Ẹni bá fẹ́ kí mi kó fún mi ní gift, ẹni bá fẹ́ kí mi kó fún mi lówó, ẹni bá fẹ́ kí mi kó fún mi ní owó. Má fẹnu kí mi àbí kó fún mi ní gift. Account number mi ní 3400 31258 First Bank. Wọ́n bá ti mọ̀ pé kí má gbá ẹ má wá síbí yìí o. Mo fẹ́ gbá yín níbí ni o. Tó bá di débi kò sí ojú lẹ́sẹ̀kẹsẹ̀ ni o, mi ò ráyè ẹjọ́ o, mi ò ráyè story o. wọ́n kàn sẹ́ndì wọ́n jẹ́ káwọn èèyàn gidi wọlé, wọ́n kàn sẹ́ndì. Wọ́n ní mo fẹ́ wá gbá yín, ẹ tún sẹ́ndì request lórí ìdìbà. Adoni Ade
Ẹ káàsán sà. Ṣé orí mú fẹ́ Ọba. ṣé ọrùn yín mú fẹ́ scan àbí? Ṣé ọrùn yín mú fẹ́ scan? Ẹ má bínú sà. Ẹ má bínú sà. Ẹyàn yín mú fẹ́ scan àbí? Ẹ káàsán sà. Turn around the woman, time is going. Kí lorúkọ yín? Adùnní. Ṣé farabalẹ̀ gbára dúró dáadáa kí n gbá yín? Àbẹ́fẹ́ máa gúrí sá. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbàgbọ́ nínú ìpè mi? Bẹ́ẹ̀ni. Ẹ gbàgbọ́ nínú ìpè Holy Center? Mo gbà. Bẹ́ẹ̀ni. Kí lẹ gbórúkọ yín nísìn? Adùnní. Àdùnní. Ẹ̀yin Holy Center, kí ló ṣẹlẹ̀ nínú ayé Àdùnní? Kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Ẹ já mi tán. Kí ló ṣẹlẹ̀ nínú ayé Àdùnní? Kí ló ṣẹlẹ̀ nínú ayé Àdùnní? Kí ló ṣẹlẹ̀ nínú ayé Àdùnní? Kí ló happen nínú ayé Àdùnní gangan? Sàpàná o. Àdùnní. Sà. Tálẹ̀sẹ̀ tó báyìí. Kí lẹ ṣe fáyé tó báyìí. Ẹ láì tí kẹ́ gbọ́ nǹkan tó fẹ́ bá yín sọ. Okay sà. Ṣé ẹ lépo sílé? Ṣé ẹ lépo pa sílé? Ní Nàìjíríà sà. Ní ilé kópa sí kèsì lè jẹ́ àwọn. Ẹ kì í lo epo ní Nàìjíríà níbi tẹ́wà yìí. Rárá sà. Kò sí epo pupa. Bẹ́ẹ̀ni. Kí lẹ fi ń dáná nílùú yẹn? Òróró lẹ ń lò ní. Òróró. Bẹ́ẹ̀ni. Kí lè ní? Sà. Kí lè ní? Òní ni Wednesday. Wednesday what? 26. Ọjọ́ mẹ́rin ló kù kóṣù yìí parí. Ó kù 4 days. Wọ́n máa pè é ní Nàìjíríà. Wọ́n máa pè é ní ìlú tẹ́tí wá. Wípé ara ẹnìkan ò yá wípé kẹ́ send owó. Ẹ gbọ́dọ̀ send owó yẹn. Àwọn Holy Center ti ń sọ̀rọ̀ o. Ẹ gbọ́dọ̀ ṣe kí ni? Mo gbọ́dọ̀ send owó. Ẹni tí mo ń sọ yìí obìnrin ni o, kì í sọkùnrin o. Táwọn bá ti ń la wọn máa la ọ̀rọ̀ wa ni o. Wọ́n máa pè é wípé ara ènìyàn ò yá. Má sẹ̀dí owó o. Tó bá sẹ̀dí owó léwu fún ẹ o. Ó léwu fún gbèsè ayé ẹ o. Holy Center kì í parọ́ o. Olúpẹpẹ àjàmùrágún ló wà níbí yìí o. Kí ni mo pè é? Kí ni mo sọ pé wà níbí? Olúpẹpẹ àjàmùrágún ló bá ẹ sọ̀rọ̀ o. Wò ń gbára yé mi. Bẹ́ẹ̀ni sà. Ìyẹn ọ̀kan. Èkejì, tó bá ti fẹ́ sùn lóru ènì, ibi tó máa ń gbórí sí tẹ́lẹ̀ yẹn má kọrí síbẹ̀, wàá kọrí sísàlẹ̀. Yes, from example now, bóyá bó ṣe máa ń kọ ẹsẹ̀ nílé tó máa gbórí sí báyìí. Lẹ́yìn tó bá ti fẹ́ sùn má gbórí sí báyìí, wàá gbórí sísàlẹ̀, wàá wá kẹsẹ̀ síbí. Okay sà.
sọ̀rọ̀ mi yé ẹ. bẹ́ẹ̀ ni. Ó ní àwọn àmì kan tó máa ń farahàn látojú oorun. Àwọn àmì tó máa ń farahàn látojú oorun yẹn ó ní reason, ó ní àwọn ẹ̀dá kan tí wọ́n rú lábẹ́lẹ̀. Ṣùgbọ́n tó bá ti yí kíní yẹn padà, kíní yẹn máa dáwọ́ wọn rú, máa dáwọ́ system wọn rú. Ṣùgbọ́n ẹ̀kọ́ tó máa wá ṣeré ìṣẹ́gun ẹ̀lẹ́lẹ́ yìí ní ìlú tó wà yẹn. Wo lè rí àgbọn nílùú yẹn. Rárá sà. Ọmọ ìkéré. Ó dá má wọ́rì. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni wípé consent orúkọ àtorúkọ ẹ̀, consent ṣebí àdúní ló sọ pé orúkọ ẹ̀. Bẹ́ẹ̀ni. Má wọ́rì, àwọn bá parí iṣẹ́ yẹn. Bọ́ mi ní gba 1 kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ because mo rí pé o sì kéré. Bóyá kẹ̀wò kan kéré lójú mi, bóyá wọ́n kó sínú mi ò mọ̀ o. I don't understand you. Because ó sọ fún mi pé o rí àgbọn, àrílù tí àgbọn ò sí ni. What do you mean by pé o lè rí àgbọn? Ṣé àrílù tí àgbọn ò sí? Dára kéèyàn tó rí bíbá yìí ó máa pẹ́. Ó dà, mo ti gbọ́. Nǹkan ó ṣẹlẹ̀ ni wípé eléyìí tó wà intact jù òun ni wípé ibi tẹ́ ń gbórí sí yẹn. Ẹ má borí síbẹ̀ mọ́ 1. Number 2, wọ́n máa pè yín ní Nàìjíríà, wọ́n máa pè yín ní ibi tẹ́ ti wá. Pípàrà nìkan ìyá ara obìnrin kan ò yá. O gbọ́dọ̀ sẹ́ndì owó o. Wọ́n máa wàhálà ẹ̀ gan, wọ́n máa sọ fún ẹ, wọ́n máa threaten ẹ̀ gan o. Wípé gbáwó àwo ìkòkò bàbá ìsásùn. Má sàánú o. Má yẹ kán fi kìtì wọn kó bá ti tiẹ̀ ọmọdé ara ẹni ẹ o. Tó ń gbọ́ ọkọ̀ tí mo sọ. Àlàáfíà fún yín. Mo ti gbọ́ yín sà. Bóyá àwọn èèyàn wọ̀nyí rò pé mo wá ṣeré níbí yìí, I don't understand. Ẹ rò pé mo wá ṣeré níbí ni? Ẹ rò pé mo wá ṣeré níbí yìí ni? Ṣé ẹ rò pé mo wá ṣeré níbí ni? Nǹkan tèmi ń ṣe lọ́wọ́ yìí, àwa gbárí ṣàṣà ayé débẹ̀ ni. Tó bá yẹ pé òyìnbó ló ń ṣe ń sìn, ẹ máa sọ pé wonderful, wow. Ṣùgbọ́n ìgbà tó di jẹ́ pé èèyàn dúdú yẹn sọ pé fake ni, irọ́ ni. Sàpàná máa pa gbogbo ẹni tẹ́ sọ pé fake yẹn ni. Èmi invite ń ṣe bí ni pé ká wá gbàgbọ́ ni. Ṣé mo sọ pé kẹ́ gbà mí gbọ́? Ṣé mo rán yín níṣẹ́ pé kẹ́ gbà mí gbọ́ ni? Do I send all of you? Ṣé mo sọ pé kẹ́ gbà mí gbọ́? Do I tell you to believe me? Ṣé mo sọ fún yín pé kẹ́ gbà mí gbọ́ ni? Do I beg you to believe me? Rádaràda. Àǹtò ìtajà méjì àjà sọ ikú ló ń jà lẹ́ẹ̀kún lóhùn. Wo mọ iye iṣẹ́ tí mo ṣe kí tún lè rí iṣẹ́. Wo mọ iye iṣẹ́ tí mo ṣe kí tún lè rí iṣẹ́ yìí gbà ni. Wo mọ ibi tí mo tojú bọ̀. Wo mọ iye ọjọ́ tí mo ti ń gbá research bọ̀. Sọ fún mi pé ẹ̀ ń tàn yín ni, ó purọ́ ni. Mo fẹ́ gbá yín ni. Wọ́n bá ti mọ̀ pé kí n má gbá ẹ má wá síbí. O ti gbọ́? Olùpẹpẹ dáwọ́ àjà. Ó dà pé ẹnìkan sẹ́ndì owó fún mi ń sìn. Àbí báwo? Ó dà pé mo rà láti kan. Israel Ayọ̀mídé. Ara ló máa pa ẹ́ láàárọ̀ yìí bó ṣe sẹ́ndì 100 naira fún mi yẹn. O ní kúri. Mi ò sọ fún ẹ wípé kó sẹ́ndì owó fún mi. Tẹ́nibọ̀dì bá tún sẹ́ndì 100 naira fún mi, ara máa pa. Ó máa lùgbàdì ayé. Mi ò sọ fún yín pé mo need 100 naira yín. I don't need your 100 naira. Okay, mi ò kí ṣe lébi àmì billionaire. Kí ni mo sọ fún yín pé ká máa ṣe lẹ́ẹ̀kan? Kí lẹ tún padà wá sí níbi gangan? Ta ló pè yín wá síbí? Let me hear po again. Tí n bá wọ́n yín mọ́lẹ̀. À ń sọ̀rọ̀ wọn àjọká sọ. Ẹ rò pé ó easy kéèyàn gbá rìsà sílé ayé kó mú kí ìjáde nínú ayé ni. Ẹ mọ iye ọdún tí mo gbé lọ́dọ̀ Babaji ni. Ẹ mọ iye ọdún tí mo gbé lọ́dọ̀ àwọn àlùjọ̀nù. Èmi ń sọ̀rọ̀ ẹ ń sọ fún mi wípé irọ́ ni, fake ni kòkò bàbá ìsàsùn. Do I beg you to do it? Ìwọ́n tó bá wọn pé ò lè sí ojúmọ́ wá síbí yìí o. Wọ́n kàn send request ìyà. Ṣé ìlà fẹ́ ṣe? Wọ́n kàn send request ìjọ wọn jẹ́ káwọn èèyàn gidi send request. Ṣé ìlà fẹ́ jẹ ni? Wọ́n máa tó wọlé só lè sí ojú. Ẹ ò lè sí ojú, kí ló wá ṣe ń bí? Ta ló ráyè gbogbo yẹn? Tó bá mọ̀ pé ò lè sí ojú má wá síbí yìí o. Tó bá ti lè sí ojú má wá síbí yìí o. Àwa máa scan ayé èèyàn ni.
woman ẹ ṣe wá test mi níbí mi ló ráyè tí mo bá rojọ́. If you know that you cannot open your camera, don't call me here. If you cannot open your camera, don't call me here. Ọba. Ọba ló fẹ́ bá ẹ sí ojú náà. Rédèrèdè. Nobody tó bá ti wọlé má pè mí. Open your camera direct. Mi ò ráyè story. I don't have time for story. No time for story. I don't have time for any story. Àwọn mo gbé wá sókè láàárọ̀ yìí ọlọ́run mi. Àbí kí gbégbá àbí kí kó sẹ́yìn wọlé ni. Ó dà pé wọ́n mọ iye kan tí wọ́n á ṣe fún wọn yìí o. Wọ́n kàn àwọn wa mẹ́ni tá fẹ́ gbé wọlé gan mọ́. Lágbára o. Tí o bá ti lè sí ojú má sí kámẹ́rà, is it by force? Tí o bá ti lè sí ojú má send request. Ọba kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run o. Ó mà ṣe o, 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 ó mà ṣe o. Ẹ̀yin Ajagunmalẹ̀ má bínú. Kí lórúkọ yín? Orúkọ mi sà. Kí lẹ pé? Ṣẹ́gun sà. Ṣẹ́gun. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin ó ní sẹ́ta sílẹ̀ yín fún ayé Ṣẹ́gun. Ẹ sọ fún wa. Ṣé ẹ máa farabalẹ̀ gbáradún kí n gbá yín? Yes sà. Òun yẹn kí n gbá yín àbí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ gbàgbọ́ nínú ìpè yín sà. Kí lẹ wí? Mo gbàgbọ́ nínú ìpè yín sà. God bless you. Èmi fẹ́ wá gbá yín níbí yìí ni o. Wá sí òótọ́ fún yín níbí o. Wọ́n tún dé bí káwọn arábí yìí. Wọ́n pè yín ni wọ́n pè yín lákòókò yìí. Ìyá yín kọ́ àwọn Ajagunmalẹ̀ bèrè ìyá yín. Mọ́mì yín kọ́. Wọ́n ti ṣaláìsí sà. Ta lè gbé lọ́dọ̀ ẹ̀ dàgbà? Ọ̀dọ̀ bàbá mi náà ni. Bàbá yín náà kọ́? Wọ́n wà. Ìjọ́ ọ̀lẹ́ lè dọ́dọ̀ bàbá yín ni. Mo lè débẹ̀ lọ́la. Mi wàá mọ̀ bí wọ́n máa wà nílé ni mo máa pè wọ́n máa béèrè. Ẹ má béèrè ìjọ́ tó máa wà nílé. Mọ́ bọ̀. Jẹ́ ká mọ̀ ọ̀kan tó ń sọ. Ẹni fóbìnrin lóyún rí? No sir. Ẹ̀dẹ̀ sọ pé lóko? Bẹ́ẹ̀. Fóbìnrin lóyún rí? No. Obìnrin sọ fún yín pé òun lóyún rí? Ọmọ kan sọ bẹ́ẹ̀ ń gbà kan bọ̀ ó wá play game ọ̀hún. Èmi rò pé wá ṣeré nígbà yẹn. Farabalẹ̀. Ìkankan wà bíi tí mo ń wò tó yé mi. Wọ́n ní obìnrin kan wà tó sọ pé òun lóyún fún yín. Wọ́n ní ṣùgbọ́n arábìnrin yìí obìnrin tó sọ pé òun lóyún fún yín yẹn tó kàbí ẹ̀dọ́. Mo bá sùn. Wọ́n àdẹ̀sẹ̀ wá dì náà. Ó fẹ́ ti oyún olóyún mọ́ mi lọ́rùn ni. Báwo ló ṣe mọ̀ pé oyún olóyún? A jọ fà á. Létàràn ló wá sọ fún mi pé òun ti lọ ṣe nǹkan sí pé kí n má bínú pé òun mọ̀ pé èmi kọ́ ni mo lóyún pé òun fẹ́ tì mọ́ mi lọ́rùn.
ẹ máa gba àdúrà dáadáa o Yes, sir. kẹ́ lè padà níyàwó o. Orí nǹkan tó ṣẹlẹ̀ láàárín ọ̀rọ̀ ọdún yẹn nǹkan kan wà kóòdù kan wà nínú ọ̀rọ̀ ọdún yẹn kóòdù kan wà níbẹ̀ kóòdù tó wà níbẹ̀ yẹn ó lè dènà nǹkan tó pọ̀ o. Mo máa gbàdúrà dáadáa kó lè níyàwó o mo má bàa dì wípé wọ́n máa pàdé obìnrin tẹ́ máa fi ìfẹ́ inú tinútinú hàn sí wọn tí wọ́n máa dà yín tí wọ́n máa bà ojú yín jẹ́ tí wọ́n máa dalẹ̀ yín wọ́n bá di nǹkan ṣe kí lẹ wí. Ó ń ṣẹlẹ̀ already náà, sir. Olúpẹpẹ àjà kí ni gbogbo ẹjọ́ tẹ́ ń wí yẹ yìí ó ní sẹ́ńtà gbogbo ẹjọ́ tẹ́ ń wí yìí báyìí kí ni solution gangan kí ni solution ayé ọ̀. Ṣé ẹ sì lè rí arábìnrin yẹn. Mi ti ẹ̀ mọ̀ bí tí mo lè wá sí gan, sir. Bọ̀ tó bá yẹ pé mo lè rí kí ni mo lè ṣe, sir. Mọ̀ ń bọ̀ jẹ́ ká bá ìwádìí kan tó ṣẹlẹ̀ dáadáa. Àjàmùrágún olóde àgbà Olúpẹpẹ kí ló ṣẹlẹ̀ kí lẹ sọ pé kó ṣe kí ni solution wàhálà yín kan ti fẹ́ pọ̀ jù ń tèmi. Àbí bí mo ṣe ń rẹ́rìn yẹn fọ̀rọ̀ mi sí yẹ̀yẹ́ ni. No, sir. Dàtí mi sì pé bí mo ṣe ń rẹ́rìn yẹn pé mi mọ̀ nǹkan tí mo ń sọ nìyẹn wà bí. Mi ò fi ń ṣe yẹ̀yẹ́, sir o. Okay. Olú Àjàmùrágún. Tectonic is a very simple work. Okay, sir. Tẹ́ ní omi odò ní àdúgbò yín bí tẹ́ wà yìí tí èèyàn ti lè lọ wẹ̀ lómi. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe kéèyàn lọ pọn mi o. Omi odò téèyàn ti wọ inú ẹ̀ ló ti máa ń wẹ̀. Téèyàn lè wọ inú ẹ̀ tó lè wẹ̀. Bẹ́ẹ̀ ni, sir. Tó máa tàbútàbú nínú ẹ̀. Wọ́n ní ẹ máa lọ wá orógbó. Okay. Ẹ máa lọ wá obì. Yes, sir. Ẹ máa lọ wá ọṣẹ Ọ̀yọ́. Ọṣẹ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni. Orógbó àtobì ẹ máa lọ ẹ máa gún. Okay. Ẹ bá ti gún ẹ máa wá pò mọ́ ọṣẹ Ọ̀yọ́. Ọ̀yọ́ yẹn. Okay. Ẹ bá ti wá pò mọ́ ọṣẹ Ọ̀yọ́ yẹn. Yes, sir. Wá lọ wá kàìnkàìn ìbílẹ̀. Okay. Ṣùgbọ́n kó dòdì wípé ẹ máa lo erógbò yìí kó dòdì pé ẹ máa lo ọṣẹ yìí. Yes, sir. Ó máa ní ìdíkẹ́ só sínú láìlọ̀n kẹ́ wá wá ike kẹ́ ìkẹjù sínú ẹ̀ kẹ́ rí ọṣẹ yẹn mọ́lẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta. Mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ gbàlàyé mi? Yes, sir. Orógbó obì ẹ máa gún. Ẹ máa pò mọ́ ọṣẹ Ọ̀yọ́. Okay. Ẹ bá ti wá pò mọ́ ọṣẹ Ọ̀yọ́. Màá kó sínú ike. Màá wá pò mọ́lẹ̀. Ẹ máa kọ́ kó sínú láìlọ̀n. Okay. Ẹ bá kó sínú láìlọ̀n ẹ máa kó sínú ike. Okay. Ike ilẹ̀ máa wá rìn mọ́lẹ̀. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta ọjọ́ kẹta tẹ́ bá ṣe ń wú báyìí ẹ̀rí yẹn lẹ́ ń lọ ẹ fẹ́ lọ wẹ̀ inú omi yẹn lẹ́ máa ti wẹ̀. Okay, sir. Ẹ máa ní àmì tó tara obìnrin wọ̀ yín lára kí àmì náà kó jáde lára yín. Okay, sir. So ọjọ́ kan pé lẹ́ máa ṣe ìwẹ̀ yẹn. Okay. Lẹ́yìn tẹ́ bá ti wá ṣe ìwẹ̀ yẹn tán tí gbogbo nǹkan bá ti dá padà wá kó wá dúpẹ́. Ìyẹn di dandan, sir. Padà wá kó wá ṣe kí ni? Kó wá dúpẹ́. Kí wá dúpẹ́. Ẹ rántí mi. Ọ̀nà méjì ló máa ṣí fún yín o. Okay. Ẹ rí obìnrin alálùbáríkà ẹ dẹ̀ rí owó fi tọ́jú ẹ̀. Okay, sir. Gbogbo ọ̀nà yín tó ti di gbogbo ẹ̀ máa sí. Àmín. Èmi mo máa ń sẹ́ndì 10,000 sí Olúwaṣẹ́gun. Ẹ̀yin lè máa fún mi lówó. Wo ti rí bá ti ṣe wo ti rọ́nà gbogbo àdáwọ́lẹ̀ ẹ̀yẹ orin sí rere. Èrò ti pọ̀ ojú mi ti sú mi mọ̀ yan. Mi ò rí èèyàn mọ́. Olúpẹpẹ Àjàmùrágún. Ẹ wá wo gbogbo àwọn tí mo ti ṣiṣẹ́ fún látàárọ̀ wọn ò máa dọ́bù táàpù. Wọn ò dọ́bù táàpù wọn ò máa ṣíà. That means wípé kí n máa rú Jordan. Ẹ dọ́bù táàpù. Ẹ̀yin Holy Center ṣẹ̀ṣẹ̀ mi díẹ̀ náà. Kí lẹ fi mí pè?
so kémi wá síbí kémi kò máa rojọ́ ẹ lè double tap ẹ lè sí à irú èèyàn wo lẹ fi mí pè náà sáré wípé bóyá èmi kò wá síbi tí wọ́n wá ṣeré ni èmi wá báyé yín máa ṣe lójútùú bí gbogbo yín máa ṣe rí jẹ bẹ́ẹ̀ ṣe máa rí mú. Pin Aza account number mi ni 3400 31258 First Bank 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 ẹ tẹ̀ síbẹ̀ wait and get. Àjàmùrágún olóde àgbà olúpẹpẹ dáwó àjábìjì sódò òkè. Ẹ káàárọ̀. Wọn kì í kí mi láìsí ojú. Toya, God bless you. All the things you lay your hand upon are prospered. Mo ti ṣe. Ṣé wá wo sẹ́ni àbẹ́fà ṣeré mú? Ẹni tí bá ti ṣe ni. Kì í sẹ́ni tètè bá ti ṣe. Àwa à ń wo sẹ́ni à ń scan ayé àwọn ènìyàn ni. Ṣé fẹ́ wá wo sẹ́ni? Ẹ scan ẹ̀. Ẹ fẹ́ wá sílé. Kí lẹ wí? Mo ní kí ẹ scan ayé tèmi náà. Ó máa ní ìdíkẹ́sẹ̀ 360 ní o. Mi ò lè ṣe 360 ibi tí mo wà. Emmanuel Ọpẹ́yẹmí. Ẹ wá máa lọ kẹlẹ́ máa ṣàkọyín ní comment section. Mi ò ráyè rédèrèdè, mi ò ráyè rádáradè, ìkọ́ tó nítù. Ẹ lè ṣe 360 níbi tẹ́ wà. Ṣèbí tẹ́ bá lọ bí iṣẹ́ máa ń fọwọ́ bòdì rìn ni. Yẹn fẹ́ máa ṣe níbí. Emmanuel Ọpẹ́yẹmí fún mi ní 1000 naira. Ẹ̀yin Ajagunmọ̀lẹ̀, ẹ̀yin Holy Center Olúpẹpẹ Àjábìjì, irú àdúrà wo ni kí n ṣe fún? Emmanuel Ọpẹ́yẹmí ó fún mi ní 1000 naira. Owó yẹn kéré, bọ̀ kí ni kí n ṣe? Irú àdúrà wo ni kí n ṣe fún? Ẹ fún wa ní prayer point tá a máa ṣe fún. Emmanuel Ọpẹ́yẹmí lórúkọ ẹ̀. Emmanuel Ọpẹ́yẹmí wọ́n ní ká sọ sínú ayé yẹn pé ká gba àdúrà fún ẹ ká wúre fún ẹ wípé látòní lọ wàá bẹ̀rẹ̀ sí ní àṣeyọrí o tún sí àṣetì mọ́ àṣeyọrí ni ká máa ṣe nǹkan kó kún díẹ̀ kó yọrí kó má yọrí kó tún dé bá yín mọ́ láti nílẹ̀ bẹ̀rẹ̀ sí àṣeyọrí 1000 tó sẹ́ǹdì yẹn nǹkan tó fi gbà nìyẹn. Wàsíù àyànmọ́ irú àdúrà wo ni ká ṣe fún Wàsíù tí fún mi ní 10,000 naira. Wàsíù àyànmọ́ irú àdúrà wo ni ká ṣe fún ẹ̀yin Ajagunmọ̀lẹ̀ irú àdúrà wo ni ká ṣe fún Wàsíù àyànmọ́ àbí ayọ̀ ọmọ Wàsíù irú àdúrà wo ni ká ṣe fún Wàsíù. Wọ́n ní ká gbàdúrà ogun elénìní fún ẹ ogun elénìní ò ní borí ẹ ogun elénìní tó bá dọ́dọ̀ àwọn babaláwo ìjọmọlúwàbí sọ fún wọn wípé kán ṣe iṣẹ́ jẹ́ ráyè ṣe tèmi fún ẹ iṣẹ́ jẹ́ ráyè ṣe tèmi nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí lélẹ̀ jẹ́ kí sáà pè fún ẹ yes iṣẹ́ jẹ́ ráyè ṣe tèmi náà ní kò ṣe WhatsApp nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí lélẹ̀ 091 1873 9878 091 1873 9878 091 1873 9878 nọ́mbà àwọn aláwo ìjọ ọmọlúwàbí ni kò pè wọ́n wípé ọba Solomoni sọ wípé wọ́n ṣe iṣẹ́ jẹ́ ráyè ṣe tèmi fún ẹ jẹ́ ráyè ṣe tèmi nǹkan gbé ẹbọ jẹ́ ráyè ṣe tèmi fún ẹ yes ẹbọ jẹ́ ráyè ṣe tèmi iṣẹ́ tó máa ṣe fún ẹ nìyẹn Wàsíù ó kùn sọ́wọ́ ẹ. Yusuf Adigun fún mi ní 2000 naira àdúrà wo ni ká ṣe fún
ẹ̀yin Ajagunmalè àdúrà wo ni ká ṣe fún Wàsíù no àdúrà wo ni ká ṣe fún Yusuf kí ló ṣẹlẹ̀ sí Yusuf wọ́n fẹ́ pàákẹ̀ àwọn wo ogun tó le jọjọ́ orí rẹ̀ lọ ìṣòro tó ga jọjọ́ orí rẹ̀ lọ Jésù olùgbàlà gbà rẹ̀ lọ́wọ́ wọn. Wọ́n ní àwọn kan wà tó ti gbógun ti bàbá tó bí ẹ lọ́mọ bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n tún fẹ́ gbógun tiwọn náà wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀ wọ́n ní kí kìlọ̀ fún ẹ o má bá yàn jàdógún o ayé ò ní pa ètò ìtògo ẹ o má bá yàn jàdógún o ayé ò ní pa ètò ìtògo ẹ o má bá yàn jàdógún o ayé ò ní pa ètò ìtògo ẹ o pọ́ àṣẹ́gun iṣẹ́ tó ní kí jẹ́ fún ẹnìyẹn o má bá yàn jàdó ẹni tí o òun ti gbọ́ yẹn o má fọ̀rọ̀ àwọn Ajagunmalè ṣeré o 3400 31 258 3400 31 258 3400 31 258 3400 31 258 3400 31 258 First Bank ni o. Afọlábí Ayọ̀ọ́lá ó fún mi ní 5,000 naira. Afọlábí Ayọ̀ọ́lá fún mi ní 5k. Afọlábí Ayọ̀ọ́lá kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Afọlábí Ayọ̀ọ́lá kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Irú àdúrà wo ni ká gbà fún? Afọlábí jọ ẹrù ẹlẹ́rù ò ní di tiẹ̀ ò ní gbẹ́rù ẹlẹ́rù. Wọ́n ní ọ̀rọ̀ tí ò bá ti kàn yẹn má dá sí mọ́ ẹjọ́ tó Ọlọ́run. Má yẹ kó gbé nǹkan tí kìí ṣe tí ń lé yín lórí nǹkan tí ẹ mọwọ́ mẹsẹ̀ má yẹ kó béèrè lọ́wọ́ yín jọ́ tó Ọlọ́run. Ẹni tí tó bá ti kàn yín mọ́ ẹ má dá sí mọ́. Mo bẹ̀ yín ni ẹ má dá sí torí ẹnìkan ẹ má dáhùn sí ọ̀rọ̀ ẹ̀ bóyá wọ́n yan ẹnìyẹn jẹ lójú yín ni bóyá fẹ́ gbèjà ẹni mi ò mọ̀ wọ́n má bá dẹrù tí kìí ṣe tí ń lé yín lórí tí wọ́n má dáhùn sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ ọ̀bọ̀n yín kò ní ìdè tutù o kò ní ìdí kíní o má dáhùn sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ jọ́ tó Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni iṣẹ́ tó ní kí sọ fún yín ọ̀rọ̀ yín ò ní ìdí ẹbọ ilé tó bá ní ìdí ẹbọ má kọ̀ntrólù yín padà síjọ ọmọlúwàbí ilé tó bá ti ní ìdí ẹbọ a máa sọ solution fún yín direct so bó ṣe rí nìyẹn. Who is the next person? Samuel Olúwaṣèyí kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Olúàjà ó fún mi ní 5,000 naira. Gbogbo àwọn owó kúẹ́kúẹ́ tẹ́ ń sẹ́ndì yìí ìran kúẹ́kúẹ́ làwọn máa rí ẹ sẹ́ndì owó gidi o ká fún yín lọ́rọ̀ gidi o point kankan ni màá máa sọ nínú ayé yín o point kankan tó bá fẹ́ gbọ́rọ̀ gidi wàá jẹ́ kówó yẹn gùn sókè díẹ̀ yes because okun inú la fi ń gbé tìta o táwọn Ajagunmalè bá sọ̀rọ̀ tábà rẹni tó máa fún yín tí bá yín nìyẹn o. Olúàjà kí ló ń ṣẹlẹ̀ kí lórúkọ ẹ̀ lẹ́ẹ̀kan Samuel Olúwaṣèyí ògo fúlù arákùnrin yìí ògo yìí pọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lógo tó lẹ́sẹ̀ ní ọ̀tá tó kí ló wá dé tó fi rí báyìí ògo pọ̀ ọ̀tá pọ̀ ògo pọ̀ ọ̀tá pọ̀. Ẹ pé àwọn ìjọ ọmọlúwàbí wípé kán gbé ẹbọ ẹ̀yọ́nú àwọn àgbà fún yín ẹ̀yọ́nú àwọn àgbà ẹ̀yọ́nú àwọn àgbà kí àwọn àgbà kan yọ́nú sí yín kí àwọn ayé yọ́nú sí yín bẹ́ẹ̀ ni fóònù nọ́mbà àwọn ìjọ ọmọlúwàbí lélẹ̀ WhatsApp nọ́mbà àwọn lélẹ̀ 091 18 73 98 78 091 18 73 98 78 fóònù nọ́mbà àwọn aláwọ̀ ìjọ ọmọlúwàbí nìyẹn àwọn tí mo lè fògùn ẹ̀ gbárí tó ní confam lọ́wọ́ àwọn nìyẹn wọn ò lè gbá ẹ kò sí kò tán wọn ò lè ṣe anything fún ẹ 091 18 73 98 78 091 18 73 98 78 sọ fún àwọn awòye tó bá ti pè wọ́n wípé ọba Solomon sọ wípé
kán ṣètùtù ẹ̀yọ́nú àwọn àgbà fún ẹ ó ti lọ nìyẹn. Mo ti ń pẹ́ jù lórí àwọn owó kéékèèké yìí gan. Mo yìí wá Olúwatóbi 4,000 naira. Ẹ̀yin ajagunmọ̀lẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀ pápápá ẹ sọ̀rọ̀ ẹ̀ pápápá ó ń pẹ́ jù ẹ sọ̀rọ̀ ẹ̀ pápápá ẹ sọ̀rọ̀ ẹ̀ pápápá ẹ sọ̀rọ̀ ẹ̀ pápápá. Àwọn owó kúẹ́kúẹ́ wọ̀nyí mi rí sí. Mo yìí wá Olúwatóbi lórúkọ ẹ̀. Mo yìí wá Olúwatóbi kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Ẹ̀yin ti ṣoríire ní tiyín. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ máa ṣe bàbá ńlá kú bàbá oríire. Ẹ máa ṣe oríire gan kì í ṣe oríire kékeré o. Ṣùgbọ́n ọ̀tá ẹyọ kan péré lẹ́ni. Ọ̀tá ẹyọ kan tẹ̀dẹ̀ nìyẹn ti kú. Ṣùgbọ́n àwọn ọmọ tí ọ̀tá yẹn wá bí òun ni pọ́blẹ̀mù nísìnyí. Bẹ́ẹ̀ ni. Bọ̀tọ̀ ọmọ tí ẹnìyẹn wá bí yẹn tó jẹ́ pọ́blẹ̀mù yìí yẹn. Ẹ pé àwọn àwùjọ ọmọlúwàbí kan ṣe iṣẹ́ gbélé pọ̀tá fún yín. Wọ́n máa ń pe kí ẹni gbélé pọ̀tá. Bẹ́ẹ̀ ni ẹni kan ṣe iṣẹ́ gbélé pọ̀tá fún yín. Fóònù nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí lélẹ́yìí 091 18 73 9878. Àwọn èèyàn rò pé bí a mú sí ẹ̀yẹ níbí ni. Wọ́n mọ̀ wípé ọba Solomoni yìí ọ̀rọ̀ mi ò lè yé yín láyé tẹ́ máa fi kú. Wà láìtàlá ìsúnmọ́ bí láì kì í ṣe tẹnu. Ọ̀rọ̀ ọba Solomoni kò lè yé yín. Every day by day ni màá fi gbé tuntun wá. Màá fi máa gbé tuntun new things. Nǹkan tí ẹ ò expect lẹ́ máa rí lọ́wọ́ mi. Àbí kò yé yín? Bíbélì sọ pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ẹ ò mọ òtítọ́. Wọ́n ti gba Saturday lọ́wọ́ yín, wọ́n ti gbé Sunday lẹ́yìn lọ́wọ́. Ìwọ tó bá wá bí ire kémi báyìí sọ̀rọ̀ kó sọ pé ẹ̀yin mi rùn pé ọba Solomoni pé wọ́n ló ń sọ wípé kò mọ̀ nǹkan tó ń sọ. Wàá rántí mi lọ́la wípé yes, má ní ilẹ̀ sọ o. Èmi ẹkùn. Ajagunmọ̀lè. Wọ́n ti kúrò ń bẹ̀. Who is the next person? What? What do you want? Alabama Adeyemi 2,100 naira. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbé bàbá tó ní gbọ́ vision kankan. Ẹ̀yin Holy Center má sọ̀rọ̀ nípa àdúrà nìkan ni máa gbà. Ẹ̀yin tẹ́ bá ti send owó kúẹ́kúẹ́ ẹ̀yin máa gba àdúrà fún yín ní ẹ lè gbọ́ vision kankan níbí mọ́. Ẹ kàn lè wá máa waste vision mi dànù. Mi ní vision kúẹ́kúẹ́. Account number mi ni 30,400 31,258. 30,400 31,258. 30,400 31,258. 30,400 31,258 First Bank. 30,400 31,258 First Bank. Account number mi nìyẹn. Ẹni tó ìwọ tó bá ti send owó tó less than 10,000 naira àdúrà nìkan ló máa gbà. Má kàn pray fún ẹni mi ní sọ̀rọ̀ kankan fún ẹ. Ẹnìkan send 5,000 síbí kò lórúkọ. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Ẹnìkan send 1,000 síbí Jamiu Ayinde. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. God bless you. Thank you very much. Jamiu ọmọ Ọlámilékan. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Gbogbo àdáwọlé ayọrísí rere. God bless you. Fatai Ayinla wàá gbọ́ ìran 10,000 ló send. Fatai Ayinla kí ló ṣẹlẹ̀ nínú ayé Fatai Ayinla? Èrò gàlẹ́ ti lọ. Fatai Ayinla kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Fatai Ayinla. Ó mà ṣe o. Wọ́n ní kẹ́ gbàdúrà lórí relationship yín gan. Wọ́n ní kẹ́ gbàdúrà lórí relationship yín. Relationship yín. Wọ́n ní kẹ́ gbàdúrà lé lórí. Ẹni gbégun légun. Ẹni gbégun légun. Ẹni gbégun légun. Ẹni gbégun légun. Obìnrin tó máa pa yín. Ẹni pàpàdé o. Pọ́! Àṣẹ́gun. Iṣẹ́ wo ni kò ṣe? Iṣẹ́ kí ni solution sí? Kí ni solution sọ̀rọ̀ ayé ẹ̀? Solution yìí lágbára díẹ̀ o.
wọ́n ní kẹ́ ya dìndìnrín wọ́n ní tẹ́ bá ti lè ya dìndìnrín ìṣẹ́gun yín nìyẹn ní kẹ́ ya dìndìnrín àbí kẹ́ má fẹ́ yàwó ẹ má ṣe kàn àìdá kẹ́ ya dìndìnrín kí yàwó yín sọ pé jókòó síbẹ̀ wọn náà jókòó àbí kó má fẹ́ yàwó wàá ṣe kàn o iṣẹ́ tó ń sọ fún mi nìyẹn o ìyẹn tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ gbádùn relationship tẹ́ bá fẹ́ kọ́kàn yẹn balẹ̀ nínú relationship yìí tẹ́ bá fẹ́ ní problem nìyẹn o ẹ gbọ́dọ̀ gbọ́n o bó ṣe rí nìyẹn mo ti kó ń bẹ̀ o. Ògún fowó rà àbọ̀ God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà 2000 ló send. Salau Abiodun 2000 naira God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Ọpẹ́ mi pọ̀ sí Victor wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbadá wọlé ayọrí sí rere. Wàsíù Àyànmọ́ I don't understand this Wàsíù ó dà okay ó dà pé man ní ti send owó lẹ́ẹ̀kan ó dà pé tó wá fi kún wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you ó dà pé mo ti sọ̀rọ̀ fẹ́ nìyí ó dà pé vision yẹn wu lórí ló fà tó fi fowó kún yẹn o. Account number ni 30400 31258 30400 31258 30400 31258 First Bank. Ìwọ́n bá ti mọ̀ pé kí má gba ẹ má send owó sí mi o mo wá gba yín níbí ni o ìwọ́n bá ti mọ̀ pé kí má gba ẹ kí má dùpù ẹ má send owó sákàntì mi o mo wá gba yín ni o mo wá gba yín ni o mo wá gba yín ni o 30400 31258 First Bank má send owó sákàntì mi tó bá ti mọ̀ pé kí má gba ẹ o. Olúwaṣeun Ọbátúndé 1500 God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Ẹni yóò lórúkọ 2100 naira wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you. Kẹ́hìndé ẹ̀mí lójú wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you thank you 1500. Abudu Basiti wàá rí bá ti ṣe 2000 gbogbo àdáwọlé ayọrí sí eré God bless you. Basira Tọ́lámídé wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà 1000 naira God bless you. Ẹni yóò lórúkọ 5000 naira God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Sina Abudulayi 3000 naira wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you all the thing you lay your hand upon are prospered. Ìwọ tó bá lọ send 1 million naira gbogbo ènìyàn ìwọ nìkan máa fi sọ vision fún màá ní káwọn Àjàgùnmálé máa repeat vision nígbà 100 màá ní káwọn Àjàgùnmálé máa revision kọ́ máa rewind vision 3400 31258 3400 31258 3400 31258 ẹ double tap kẹ́ share live ẹ double tap kẹ́ share live 3400 31258 3400 31258 First Bank. Tó bá ti mọ̀ pé kí má gba ẹ má send owó síbí yìí o. Ẹni yìí send 2000 naira wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà gbọ́dọ̀ àwọn kò fẹ́ gbọ́ vision owó ẹ bẹ̀rẹ̀ láti 10,000 lọ sókè tó bá àwọn kò fẹ́ gbọ́ ìran 2000 lọ 10,000 lọ sókè ni tó bá send 10,000 wàá gbọ́ràn ẹyọ kan tó bá send 20,000 wàá gbọ́ràn méjì bó ṣe máa lọ nìyẹn ó bá send 1 million ìwọ nìkan máa sọ̀rọ̀ fún Lady Trout. Ọlámilékan Muideen wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà bó bá dáwọ́lé ayọrí sí rere. Ọmọjọlá Gbénga wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà bó bá dáwọ́lé ayọrí sí rere God bless you 3000. Ṣẹ́gun Emmanuel 2000 naira God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Kabiru Adisa wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you. Ibrahim Olúwàgbèmí 2000 naira God bless you. Olúwaṣẹ́gun 2500 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà God bless you. Habib Alaba 2000 naira God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Victor 1000 God bless you. Emmanuel Bola 1000 God bless you. Ọláwùnmí 2000 God bless you. Deborah 2000 God bless you. Ajani 2000 God bless you. Òkìkíọlá
2,000 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Joseph 1,500 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Sọlá 1,000 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Kẹ́hìndé 1,500 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Rokibat 2,000 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Account number 30,400,258 30,400,258 30,400,258 First Bank 30,400,258 First Bank. Tó bá kò fẹ́ gbọ́ vision ó bẹ̀rẹ̀ láti 10k lọ sókè. O kò fẹ́ gbàdúrà lẹ́nu mi o lè send láti 10,000 wá sísàlẹ̀. Láti 10,000 lọ sókè o fẹ́ gbọ́ vision ni ẹ àwọn àjàgùnmọ̀lẹ́ máa sọ̀rọ̀ fún ẹ. Time is going. Ọbátọ́lù 3,000 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Kudus Adémọ́lá eléyìí máa gbọ́ vision 10,000 ló send. Kudus Adémọ́lá ẹ̀yin oní center kí ló ṣẹlẹ̀ nínú ayé Kudus. Kudus kí ló ṣẹlẹ̀ nínú ayé Kudus. Kudus Adémọ́lá kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Kí ló dé ṣé o nìkan ni kí ló dé tó fi ṣe báyìí fún. Kudus Adémọ́lá Kudus Adémọ́lá Kudus Adémọ́lá kí ló dé ẹ̀yin nìkan ni. Kò sí létí kò lólú ọmọ kò sí létí kò lólú ọmọ bólú ọmọ bá ti lọ ilé dáhóró ẹ má má olú ọmọ o. Gbogbo àwọn tó gbógun tìlé ní ìdílé gbogbo àwọn tó gbógun tìẹ ní ìdílé bàbá ẹ wọ́n máa kú fún ẹja ayé ni. Ẹ wo àrokò tó ń pa sílẹ̀ fún ọmọ kékeré ẹ wo àrokò tó ń pa sílẹ̀ fún. Ó dà ẹ ti dáràn lọ́wọ́ mi. Kudus Adémọ́lá iṣẹ́ tó máa ṣe rèé. Ẹ̀yin àjàgùnmọ̀lẹ̀ ẹ̀yin oníṣẹ́ńtà kí ni kó ṣe. Iṣẹ́ yìí lágbára díẹ̀ ọlọ́ọ̀ká fún yín ṣe o. Wọ́n ní ẹ máa lọ wá ẹyẹ àdán. Ó mà ṣe o mo ń gbádùn sí àwọn àjàgùnmọ̀lẹ̀ mo ń gbádùn sí àwọn holy center. Wọ́n ní ẹ máa lọ wá ẹyẹ àdán ẹyọ kan péré lẹ pẹ̀lú atare ẹyọ kan ẹ máa jó ó máa di eérú nínú apẹ. Tẹ́ bá ti jó tó bá ti di eérú pẹ̀lú atare ẹyọ kan ẹ wá dà sínú cream tẹ́ bá ti dà sínú cream ẹ máa wá sọ sínú ẹ̀ wípé àjẹjù àdán òun ló fà tó fi ń tẹnu pọ̀. Gbogbo àwọn aláṣejù ogun ìdílé bàbá ogun ìdílé ìyá ogun ìdílé ẹbí ogun ìdílé ará jẹ́ kó máa tẹnu pọ̀ kí wọ́n máa fi cream yẹn para ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ òní kẹ́ máa lo cream yẹn o. Tí gbogbo wọn bá ti kú fún ẹja ayé má kì mí mọ́. Ọba Solomon ló sọ̀rọ̀. This is your name Kudus Adémọ́lá. Bó bá wọ díẹ̀ mi wá tó bá lọ bèrè question lọ́wọ́ mo lè má san 100,000 mi ráyè o. Nǹkan tí bá ti sọ níbi yóò ti tán. Tẹ́ bá wọ díẹ̀ mi wá another money nìyẹn. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní tó bá mọ̀ pé o fẹ́ ìran physical o fẹ́ ìran public o fẹ́ bá mi sọ̀rọ̀ ní DM ní WhatsApp mi 08134276756 wá san 100k o. Mi ò ní sẹ́ ọ̀fẹ́ o mo fẹ́ gbá yín ni o. Ìwọ tó bá dẹ̀ ti mọ̀ pé kí má gbá kí má scam ẹ má wọ DM mi wá o. Bá dẹ̀ mọ̀ pé kí má gbá ẹ má wọ DM mi wá o. 08134276756 that is my WhatsApp number. Bó ṣe rí gangan nìyẹn o kí yẹn nìyẹn o mo ti já yín tán nìyẹn o. So Kudus iṣẹ́ tó ní kí fún ẹ mo ti fún ẹ yẹn bó bá wọn ẹ wo ṣe ó bá wọn ẹ kó má sí. Ó nìyẹn o.
ẹni yóò lórúkọ owó ẹ̀ 10,000 naira báwo la ti fẹ́ mọ̀ ẹ́ báyìí o lórúkọ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá gbogbo àdáwọlé ayọ̀rẹ́sí rere mo ti sẹ́ni 10,000 naira kò sórúkọ ńbẹ̀. Abímbọ́lá 1,500 wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá. Mustapha Ìjíníyì kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ Mustapha Ìjíníyì Mustapha Ìjíníyì kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀. Kí ló ṣe fóbìnrin náà wọ́n ní ẹ bá obìnrin kan jà o ó bá yẹ pé ìlẹsẹ̀ obìnrin yẹn lọ bẹ́ẹ̀ o ogun obìnrin ò ní borí yín o tó bá yẹ pé ìlẹsẹ̀ wúmà yẹn ẹ lọ bẹ́ẹ̀ o tó bá yẹ pé ìlẹsẹ̀ wúmà yẹn lọ bẹ́ẹ̀ o tó bá yẹ pé ìlẹsẹ̀ wúmà yẹn lọ bẹ́ẹ̀ o ó léwu díẹ̀ o kí ló tún ṣẹlẹ̀ no 10,000 ló san vision kan lè má gbà vision kan péré ni 10,000 owó yín ti pé nìyẹn that's all. Bákàrè mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀ nínú ayé Bákàrè mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀ nínú ayé Bákàrè mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀ nínú ayé Bákàrè mo dúpẹ́ Bákàrè mo dúpẹ́ jọ̀tún Ọlọ́run anything pé kí ènìyàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà ó jọ mú aṣọ má bá wọn ṣe mọ́. Ọ̀rẹ́ mi gbowó yìí bá mi ra aṣọ wá má jẹ́ kó ṣẹlẹ̀ anything tó bá ti ń wọ̀ sára má fi rán anybody mọ́. Wọ́n ní ó ní aṣọ yín kan tí ó jẹ́ wípé èèyàn kan ló rà wá fún yín bóyá ẹ fún ẹnìyẹn lówó ni o bóyá ẹnìyẹn òun ni bóyá ẹnìyẹn ló fi dáàsì inú I don't know ó ní kankan tẹ́ ń wọ̀ sára tẹ́nìkan dáàsì yín. Ṣùgbọ́n tó bá lè wọ díẹ̀ mi wá ó ṣeéṣe kí n confirm aṣọ yẹn fún ẹ Olúpẹ́pẹ́ Àjàmọ̀rágún Olóde Àgbà wọ̀ wá tún sanwó mi fún yẹn wá san 100k tí máa fi confirm ẹ yes tó bá lè yọ aṣọ yẹn kó nínú aṣọ ọba pay Olúpẹ́pẹ́ Àjàmọ̀rágún ó ti lọ ìdán 10,000 lẹ́sanwó ẹ̀ that's all. Mojudeen Lukman san 7,000 wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Adédìran Táíwò kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ Adédìran Táíwò. Kí ló ṣẹlẹ̀ nínú ayé Adédìran Táíwò kí ló ṣẹlẹ̀ nínú ayé Adédìran Táíwò kí ló ṣẹlẹ̀ nínú ayé Adédìran Táíwò Adédìran Táíwò ẹ máa gbàdúrà o ayé yín sókùnkùn o òkùnkùn bò yí pí kí ló ṣẹlẹ̀ kí ló dé tó bẹ́ẹ̀ Adédìran Táíwò kí ló dé kí ló ṣe kí lẹ ta lẹ́sẹ̀ tó fi kan bò yín báyìí kí ló máa fi sí òkùnkùn tó wà lára ẹ̀ kí ló máa fi sí òkùnkùn yìí Àjàmọ̀rágún kí ló máa fi sí ọ̀rọ̀ yìí kọ àwọn àwùjọ ọmọlúwàbí o ẹ máa pa àwọn àwùjọ ọmọlúwàbí phone number WhatsApp number àwọn lélẹ̀ 09118739878 ẹ̀kan ni máa tó pè sí 09118739878 àwọn àwùjọ ọmọlúwàbí náà tẹ́ bá ti pè wọ́n ẹni ọba Solomon sọ wípé wọ́n fi aṣọ kan bò yín pé òkùnkùn bò yín wípé ètùtù wo ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wípé ètùtù wo ni wọ́n máa ṣe kẹjọ lọ sọ bẹ́ẹ̀ sì máa sọ̀rọ̀ yín lọ so bó ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ti send owó refund my 20k
ẹ̀yin tẹ́ ti send owó tá àti ìdáló gbogbo ilá máa dọ́dọ̀ èrò pọ̀ ńlẹ̀ ni ẹ má tí bínú ìwọ tó bá dẹ̀ fẹ́ bínú kẹ̀ kó bínú kú mi rán ẹ pé kó send owó sí mi ṣé mo bẹ̀ ẹ́ ni àbàrà fẹ́ pa ẹ́ pẹ̀lú owó ẹ̀ ni kò fẹ́ gbèpè pẹ̀lú owó ẹ̀ ni do I beg you to send me money do I tell you that they will find customer ṣé mo sọ fún ẹ pé mo need customer ni sàgbó fẹ́ pa ẹ́ pẹ̀lú owó tó send fún mi kò dẹ̀ kàn mí lójú ṣé mo rán ẹsẹ́ ni wọ́n mọ̀ yẹn tí mo dá wọ́n mọ̀ yẹ aláàtì tó wà níbí ni at least aláàtì tó wà níbí is 144,000 aláàtì tó ìwà níbí tí mi ò tí mọ̀ bí mo ṣe fẹ́ kà tán àwọn kan wà lẹ́ni tí mi ò ní dá lóhùn lẹ́ni tó jẹ́ pé a máa tó continue látọ̀la ẹ má gbè pé o 30,431,258 First Bank 30,431,258 First Bank 30,431,258 First Bank Adélànà Adékúnlé jẹ́ kí lọ́ra máa sọ vision mi lọ́wọ́ kan mi ò ráyè o máa bínú sọ ẹ̀ràn fẹ́lẹ̀ yìí ẹni send 15,000 naira Wàsíù ó dà pé mo ti send mo ti sọ ẹ̀ràn fẹ́ nìyí náà Ayọ̀mọ́ ó dà pé ẹ̀ràn mi wọrí wúwà máa ní tó kàn send owó lọ títí ayé yìí ni o mo ti sọ̀rọ̀ fún Wàsíù Ayọ̀mọ́ náà àwọn èèyàn tó mọ orí lélẹ́yìí ó tún send 15,000 wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà God bless you all the things you lay on upon are prospered bó ṣe dùn mí ní lọ́lọ́ à ń dùn ẹ́ nínú ògo ọ̀ ní wọ mi lójijì wàá rí bá ti ṣe ẹ̀kẹta ló máa fún mi lówó lélẹ̀ gbogbo ẹ̀yin 10 cent 500 naira 10 cent 100 naira tẹ́rẹ̀ kó máa dá yín lóhùn yẹn ẹnu tẹ́nu mi lọ́fẹ́ gbọ́ yẹn lè rí gbọ́ mọ́ o owó yín kàn jẹra mọ́bẹ̀ ni o Tèmítọ́pẹ́ Ibrahim sent 500 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà God bless you all the things you lay your hand upon shall prosper. Kabiru Ọlárewájú send 1,000 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Ṣẹ̀gílọ́lá ó send 1,000 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Mustapha Túndé send 5,000 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Timothy send 2,000 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Sunday Fatai send 1,000 wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Quadri Kọ́lápọ̀ send 2,000 naira wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Samuel send 1,000 wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Ajayi send 1,000 wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. Ṣé àwọn èèyàn yóò kì í gbọ́rọ̀ ni mo ní mo fẹ́ gbá yín gbogbo yín dẹ̀ send owó ṣé òun yín bí mo ṣe gbá yín lọ yìí ẹ láì bí mo ṣe gbá yín lọ yìí mo ní mo fẹ́ gbá yín ẹ tún send owó. What is your problem, people? Mo ní fẹ́ gbá yín still nice send owó wọ́n kan gímọ̀ yín létí ni ṣé èpè ni ẹ kì í gbọ́rọ̀ bọ̀rọ̀ mo ní mo fẹ́ gbá yín still nice send owó irú èèyàn wo lẹ jẹ́ gangan ó yà mẹ́rin o. Ayédùn Sunday ó send 10,000 naira wàá gbọ́ ìran Ayédùn kí ló ṣẹlẹ̀ nínú ayé Ayédùn. Ayédùn Sunday wọ́n ní orí adé ní yín látọ̀run wá Olúpẹ́pẹ́ Àjà ṣùgbọ́n ayé máa bá yín jà gan o ayé máa gbógun ẹ lọ dira o ẹ sọ fún àwọn àwùjọ ọmọlúwàbí kàn dira high rank ìdira fún ẹ high rank kàn má di lowest kàn má di middle fún ẹ high one sọ fún àwọn àwùjọ ọmọlúwàbí pé mo ní kàn ìdira high rank fún ẹ kàn má di lowest fún ẹ ẹ máa jà wọn ò bí bàbá ńlá kú bàbá anybody tó máa sọ pé ká má dé adé yìí o ẹ má dé o ṣùgbọ́n ẹ máa jagun kú o ẹ máa jagun ẹ máa fèsì wọ́ o Olúpẹ́pẹ́ Àjàmùrágún olóde àgbà Ayédùn Sunday fóònù bá àwọn àwùjọ ọmọlúwàbí lè sọ pé kán lọ dira fún ẹ tó bá ti dira tó bá ti rí ẹ pa gbàgbé lè tó kù 091 nọ́mbà àwọn aláwùjọ ọmọlúwàbí tó máa dira fún ẹ nìyẹn o tí mo lè fògùn ẹ gbárí 091 18 73 9878 091 18 73 9878 nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí nìyẹn
so ẹ sọ pé kán dira fún yín ẹni mo sọ pé kán má di lowest fún yín because set mẹ́ta ni dira àwọn àwòjọ ọmọlúwàbí ẹni mo sọ pé high one yẹn gangan ni kán ṣe fún yín high one yẹn ni pé kán ṣe fún yín that is it. Fẹ́mi Òjó Ọlárewájú Fẹ́mi Òjó Ọlárewájú kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ Fẹ́mi Òjó Ọlárewájú kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ Fẹ́mi Òjó Ọlárewájú wọ́n ní wọ́n wò ẹ́ láàrin àwọn aláwọ̀ funfun tí ẹ ò bá tí lọ sí lóyìnbó ẹ sì máa padà lọ sí lóyìnbó Fẹ́mi Òjó Ọlárewájú wọ́n ní wọ́n wò yín ní àárín àwọn aláwọ̀ funfun àárín àwọn aláwọ̀ funfun bẹ́ẹ̀ ni wọ́n ní ire yín wà lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun wọ́n ní ẹ̀tọ́ yín wà lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa wọ́n ní gbogbo ẹ̀tọ́ yín tó wà lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun kó tó di pé máa rí gbà wọ́n ní kẹ́ lọ ta àwọn obìnrin tí kò ṣe menstruation mọ́ 3 kẹ́ lọ ta wọ́n lọ́rẹ tẹ́ bá fẹ́ ta wọ́n lọ́rẹ kì í ṣe ọrẹ kékeré o ọrẹ kàbìtì tó máa pa wọ́n lẹ́rìn kì í ṣe ọrẹ 2,000 3,000 4,000 5,000 ọrẹ tó máa ta wọ́n tẹ́rù máa bà wọ́n pé kí lẹ kí ló ṣe fún yín wọ́n náà ọ̀nà máa sí lójijì Olúpẹpẹ Àjàmúrágún Olóde Àgbà kàkàkà lójú ogun lè ìjìbìjì ìṣẹ́gun yín nìyẹn bó bá wọn kẹsẹ̀ bá wọn kẹ má ṣe kò kàn mí mo ti kúrò ń bẹ̀ Olúpẹpẹ kò sáàyè. fún àǹfààní ẹ̀dá tí fẹ́ sẹ́ǹdì owó 30,400 31,258 First Bank 30,400 31,258 First Bank. Victor Israel send you 1,500. God bless you. All the things you lay on upon are prospered. Yẹn ti lọ. Now, a fẹ́ máa gbá àwọn èèyàn wọlé báyìí. Ẹ wá ó máa ní ìdí kí lọ sinmi díẹ̀ o. Àti ṣiṣẹ́ gan látàárọ̀. Àti ṣiṣẹ́. We have worked a lot. Àti ṣiṣẹ́ gan. Do my own. Ti send owó síbí. Mojudeen Lukman sent 12,000 naira. Kí ló ṣẹlẹ̀ nínú ayé Mojudeen? Kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Ọ̀nbọ̀ Mojudeen Lukman kí ló ṣẹlẹ̀ nínú ayé Mojudeen? wọ́n ní ó ní nǹkan kan tí ẹ ń wò níwájú yín tí ẹ ń lé ó ní nǹkan kan tí ẹ ń bẹ̀bẹ̀ fún lọ́wọ́ báyìí ó ní nǹkan kan tí ẹ ń bẹ̀bẹ̀ fún tí ẹ ń nàka fún. ọ̀nà ẹyọ kan tí kíní lè gbà tó yín lọ́wọ́ láyé ọ̀nà ẹyọ kan péré ni kí lẹ máa ṣe nǹkan tẹ́ máa ṣe rè kí ni kò ṣe. ẹ máa lọ rán agbádá funfun white kẹ́nẹ́kẹ́nẹ́ ẹ máa gbé lọ fún ẹni tó dàgbà jù ní ẹbí yín ẹni tó bá ti dàgbà jù ní fámìlì yín fámìlì bàbá yín ẹ máa lọ fi ta lọ́rẹ ẹ máa wá fi 50,000 lé lórí Olúàjà ẹni kó súre fún yín nǹkan tó bá ti gbọ́ níbí yìí o ò lè rí ní gbogbo àgbáyé wàláì tàláì sọmọ bí láì nǹkan tó bá ti sọ fún ẹ níbí yìí o ò lè rí ní ẹni wú ẹ ní gbogbo ayé
ọba àgbáyé nìkan ló ní reality lọ́wọ́ àwa máa fún ẹ ní key gbogbo kan kọ́ lówó tó bá ti ṣe kíní yìí kíní tó léyìn ó máa tẹ̀yìn lọ́wọ́ tó bá ti tẹ̀ ẹ́ lọ́wọ́ padà wá kó wá dúpẹ́ tó bá padà wá dúpẹ́ o lè padà sí square one o WhatsApp number mi lélẹ́yìí má ti pè mí nísìnyí má bá mi sọ anything nísìnyí ó dìgbà tó bá lọ sí kíní tọ́nà yẹn bá ti kíní yẹn bá ti tẹ̀yìn lọ́wọ́ ló máa padà wá bá mi pé ọba Solomoni ò sọ bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ 08134276756 08134276756 nǹkan tí mo sọ pé kó lọ sí yìí lọ sí ta ni mo bá wí mo bá Mojid Lukman wí 08134276756 lọ try nǹkan tí mo sọ yìí mi ò sọ pé kó fún mi lówó sí o lọ rán aṣọ white agbádá white àtinú àtìta kó lọ fi ta ẹni tó dàgbà jù nínú ní family bàbá ẹ kó lọ fi ta lọ́rẹ kó wá padà jíṣẹ́ fún mi Olúàjà àwọn èèyàn yìí wọ́n ti ń bínú wọn double tap mọ́ wọn ò ṣe alive mọ́ ayé òfò títọ́ ọjà òtítọ́ kùtà Jumia Mayam wàá rí bá ti ṣe wàá rọ́nà àgbègbà kò sí ìran 5,000 níbí ìran mi bẹ̀rẹ̀ láti 10,000 lọ sókè tó bá send less than 10,000 o kàn máa gbàdúrà lẹ́nu mi tó bá ti send 10,000 naira lọ sókè wàá gbọ́ vision ẹyọ kan péré eléyìí máa gbọ́ vision o Christiana Bella ó send 20,000 naira Christabella kí ló ṣẹlẹ̀ nínú ayé Christabella ẹ jẹ́ ká gbọ́. Kí ló pa lẹ́kún kí ló ṣẹlẹ̀. Nǹkan tó pa lẹ́kún nìyẹn ìyẹn kéré ó dà. Christabella wọ́n ní ẹ ń sun ẹkún sínú wọ́n ní kankan wà tó pa yín lẹ́kún tó jẹ́ pé ìgbàkigbà tẹ́ bá ti rántí kan kíní yìí inú yín máa bàjẹ́ gan ṣùgbọ́n solution ti wà. Kí ni solution yìí? Solution tí ẹ ní yìí ó lágbára o mi ìwà mọ̀ bí ẹ lè ṣe o nítorí mi mọ̀ ìlú tẹ́ wà wọn ò sọ ìlú tẹ́ wà fún mi. Wọ́n ní ẹ máa padà lọ sí ìlú bàbá yín wọ́n ní ó ní odò kan tó wà ní ìlú bàbá yín pé kẹ́ lọ bu omi odò náà Olúpẹpẹ Àjàmùrágún Olóde Àgbà ìlú bàbá yín gangan ni o kì í ṣe ibi tí bàbá yín gbé dàgbà o mi ò sọ pé bóyá ibì kan bá wà bóyá ìlú bàbá yín gangan wọ́n ní ẹ máa lọ síbẹ̀ wọ́n ní ó ní odò kan tó wà ní ìlú yẹn pé ẹ máa lọ bu omi odò yẹn wípé tẹ́ bá ti bu omi odò yìí ẹ máa gbé omi odò yìí lé náà ó máa wó. Àwọn ìṣẹ́gun tó mú wáyé àwọn abàmì ìṣẹ́gun tómi bá ti wó ẹ lè rọ sínú kẹ́ẹ̀gì ẹ lè rọ sínú nǹkan tó wù yín ẹ máa mú kẹ́ máa fi díẹ̀ kẹ́ máa bù sómi kẹ́ máa fi wẹ̀ nǹkan tó ń pa yín lẹ́kùn yẹn tó bá ti dayọ̀ kẹ́ máa kí mi mọ́ náà ẹ wá gbọ́ mi dáadáa wọ́n ní kí wá sọ fún yín this time around wípé ẹ ò gbọ́dọ̀ gba àlejò kankan this time around wípé láìpẹ́ yìí ó ṣeéṣe kí àlejò kan pè yín wípé àwọn fẹ́ wá kí yín kàbí àwọn fẹ́ lágbájá àwọn fẹ́ wá gbé lọ́dọ̀ yín àwọn fẹ́ wá máa ṣe kíní kan wọ́n ní àkókò tẹ́ wá ẹ̀pẹ́ ìgbọ́dọ̀ gba àlejò Olúpẹpẹ Àjàmùrágún Olóde Àgbà iṣẹ́ yìí ti pé ó ti pé méjì ni ìran méjì ni 20,000 lẹ́sàn ó ṣe rí nìyẹn iṣẹ́ yìí ti pé nìyẹn mo ti lọ sọ́dọ̀ ẹlòmíì nìyẹn. Ẹ double tap kẹ́ share live ẹ share live kẹ́ double tap ẹ share live kẹ́ double tap
ẹ wá ẹ jẹ́ kí ìfẹ̀yìntì díẹ̀ o mi ò lè wá kú o kì í ṣèmi ló rán yín níṣẹ́ o. yíì kò easy o iṣẹ́ ìránṣẹ́ ò easy o kò easy o láti jẹ́ ìwòlíì kó jẹ́ babaláwo kó jẹ́ àfáà àpapọ̀ o kò easy o ọ̀tọ̀ owó sì pọ̀ ńlẹ̀ iṣẹ́ sì pọ̀ ńlẹ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ kánmọ́kánmọ́ fún àǹfààní ẹ̀dá ìsìn fẹ́ sẹ́ǹdì owó 30-400-31-258 First Bank 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 ìwọ tó bá ti mọ̀ pé kí n má gbà á má sẹ̀dẹ̀ owó sí mi o mo fẹ́ wá gbà yín níbí yìí ni o ìwọ tó bá ti mọ̀ pé kí n má dùpù ẹ má sẹ̀dẹ̀ owó sí mi o. Who is the next person? ẹni yìí ó sẹ́ndì 2,000 naira wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Àtìlọ́lá Ọ̀nàtọ́lá God bless you wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà. Mustapha Túndé Balógun kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹ̀? Mustapha Túndé Balógun Mustapha Túndé Balógun Mustapha Túndé Balógun ó lágbára díẹ̀ Mustapha Túndé Balógun kí ló wá dé kí ló dé tó fi rí báyìí kí ló dé tó fi le tó báyìí máa nìyí àwọn obìnrin méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n ní láì jẹ́ pé wọ́n bá ayé yín jẹ́ wọn ò ní kó lẹ́yìn yín iṣẹ́ kí lẹ ṣe fún wọn àwọn obìnrin méje àwọn arìn gbẹ̀ndẹ́kẹ́ tí kìíní ilẹ̀ kà sí àwọn afínjú ẹyẹ àwọn òdùdú làǹdẹ̀ àwọn atapájórí àti fúnjẹdọ̀ integrity olúàjà pẹpẹ kí ni kò sí tó máa fi bọ́ lọ́wọ́ àwọn obìnrin yìí kí ni kò sí. ẹ máa lọ wá àwọn obìnrin méje ni o ẹ máa lọ ra aṣọ kan fún wọn bí ọ̀pá 6 tẹ́lẹ̀ máa fi bora ẹ máa ní kí àwọn obìnrin méje yìí kó ń fi ìhòhò gbàdúrà sí aṣọ yìí fún dídí ọjọ́ 7 ẹ wá fi aṣọ yìí bora fún ọjọ́ 7 tẹ́ bá wá bèrè ní DM mo lè má mọ̀ mọ́ o ibi tọ́rọ̀ mi yí sí nìyẹn o bí wọ́n ṣe gbé wá yẹn bí mo ṣe sọ yẹn bí wọ́n bá tètè kọ sílẹ̀ ọba Solomon kí ló ní kí n ṣe lánàá mo lè má rántí nǹkan pọ̀ lórí I come again wọ́n máa lọ wá àwọn obìnrin méje wọ́n máa ra aṣọ ọ̀pá 6 fún àwọn méjèèje wọ́n máa fi ìhòhò gbàdúrà sínú aṣọ yìí fún dídí ọjọ́ 7 wàá wá fi aṣọ yìí bora fún ọjọ́ 7 after tó wá bá wá fi aṣọ yìí bora fún ọjọ́ 7 wàá wá dá aṣọ yẹn padà fún àwọn obìnrin yẹn wípé kí wọ́n lọ bá yín ju aṣọ yẹn sí omi odò tí ń sàn kó bódò lọ olú àjàmọ̀rágún olóde àgbà ìtẹ́ pẹpẹ àjà kàkàkà lójú ogun lé òrómì ẹ̀ sódò òkè
ìwọ sọ pé ẹ̀yìn mi rùn mo ti kó lọ́dọ̀ ẹni yẹn 10,000 ti pé. ìfẹ́ olúwa àdùnní ìfẹ́ olúwa àdùnní kí ló ṣẹlẹ̀ nínú ayé ìfẹ́ olúwa kí ló ṣẹlẹ̀ nínú ayé ìfẹ́ olúwa kí ló ṣẹlẹ̀ nínú ayé ìfẹ́ olúwa síkáwò àá ìfẹ́ olúwa ìfẹ́ olúwa ìfẹ́ olúwa àdùnní ìfẹ́ olúwa ẹ kò lè pa kádàrádà o ẹ kò lè pa kádàrádà ẹ kò lè pa kádàrádà ó ti wù kẹ́ gbógun tó ẹ kò lè pa kádàrádà o ẹ kò lè pa kádàrádà o ẹ kò lè pa kádàrádà bó ti wù kẹ́ gbógun tó 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 ẹ kò lè pa kádàrádà ẹ kò lè pa kádàrádà ẹ kò lè pa kádàrádà bó ti wù kẹ́ gbógun tó. ìfẹ́ olúwa àdùnní gbọ́ mi o wọ́n ní kí sọ fún yín wípé ògo yín kan wà tó ti sọnù lọ́jọ́ tó ti pẹ́. arákùnrin kan ti wá gba ògo yín lọ. arákùnrin tó wá gba ògo yín lọ yìí tẹ́ ti rí arákùnrin yìí mọ́ báyìí àti tó ọdún 5 ẹ ò fojú kan arákùnrin náà. ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí arákùnrin yẹn wà nínú ìdè kan. wọ́n ní láìpẹ́ láì jìnnà wípé arákùnrin yẹn máa pè yín wípé kẹ́ ṣe àdúrà fóun wípé òun là kankan kọjá. wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣe àdúrà yẹn o ó léwu. ẹ sọ fún arákùnrin yẹn wípé tó bá ti mọ̀ wípé kẹ́ ṣe àdúrà yẹn pé kí ọkùnrin yẹn kó wá pé fẹ́ rí kó rí wípé o gbọ́dọ̀ bá sùn o gbọ́dọ̀ dó ẹ kó lè gba ògo ẹ padà. ṣùgbọ́n kó tó dìpọ̀ ọkùnrin yẹn máa bá ẹ sùn nǹkan tó máa ṣe rè kó tó dìpọ̀ máa wá tó bá ti sọ pé ọjọ́ báyìí ló fẹ́ wá. ní ìwà mọ̀ bóyá o máa lè rí. ṣé o mọ dúnádúná ṣé o lè rí nílùú tó wà kíní tó máa ṣe báyìí yẹn tó máa ń tàn lálẹ́ yẹn ṣé dúnádúná yẹn pè lọ́dọ̀ yín o máa wá dúnádúná 7 o máa kó sínú omi tó bá ti kó sínú omi wàá dé tó bá ti dé wàá jẹ́ kíkíní dúnádúná yẹn lò bí ìṣẹ́jú 10 bí wákàtí kan after 1 hour wàá lọ sí dúnádúná yẹn lè fò lọ ó dẹ̀ sì lè kú sínú omi yẹn wàá wá fi omi yẹn wẹ̀ o gbọ́dọ̀ ti fi omi yẹn wẹ̀ kó tó di pé arákùnrin yẹn máa wá. tí ọkùnrin bá ti lè bá ẹ sùn ó ti gba ògo ẹ padà ìgbà ló máa ṣe gbàdúrà fún. àìjẹ́ bẹ́ẹ̀ tó bá lè gba àdúrà yẹn fún ìyà èdè 2 ló máa jẹ o olúpẹpẹ àjàmúrágún lóde àgbà 10,000 ti pé o. Síkírù Aróyẹ̀wù thank you. ẹjọ ẹ má ti tún sẹ́ǹdì owó ó ti rẹ̀ mí bí a máa tún padà wá lọ́sàn-án àbí alẹ́ ẹ jẹ́ kí parí iṣẹ́ tó wà nílẹ̀ yìí ná ẹjọ tó lọ mo bẹ̀ yín mo mọ̀ pé oògùn ti mú yín ẹ má ti tún sẹ́ǹdì owó kankan eléyìí tí mo gbá yín tó lé ní ẹjọ tó
tó bá tún dọ̀sán máa tó padà wá àlè tó gbá yín sí ẹ má ti tún send owó this time around please ẹ jẹ́ kí sinmi díẹ̀ ẹ jẹ́ kí dáhùn tó wà nílẹ̀ yìí lóhùn náà Síkírù Aróyẹ̀hùn kí ló ṣẹlẹ̀ nínú ayé Síkírù Aróyẹ̀hùn wọ́n ní èèyàn àtèèyàn ń jàlé kankan bóyá ìyàwó lẹ́ ń jàlé ni o bóyá ilẹ̀ ni o bóyá epo ni o mi ò mọ̀ wọ́n ní ṣùgbọ́n kí sọ fún yín pé kẹ́ lọ sí ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹ lọ ṣe 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 sùúrù ìkan tó bọ̀ wá sẹ́kù ẹ má bá yàn jà lérí kankan mọ́ ṣùgbọ́n lánàá àwọn tẹ́ bá ń jà léèkan yìí ìkan ti mú orúkọ yín lọ síbi kan níbẹ̀ láti dá sẹ̀ríà fún yín wọ́n ti fẹ́ ìjì kan wá nígbà kan ìjì yẹn ó fẹ́ wá ó mì yín díẹ̀ bọ̀ tó tún fẹ́ lọ wọ́n tún fẹ́ ìjì kejì ẹ lọ dira yín kó tó di pé ìjì yẹn máa dé torí tí ìjì eléyìí bá dé ó ṣe é ṣe ká má lè dìde wá gbọ́ mi o àwọn àwùjọ ọmọlúwàbí ló máa ṣe yẹn o ibi tí n bá mọ̀dé ni máa sọ pé mo mọ̀dé àwọn àwùjọ ọmọlúwàbí wàá pè wọ́n wípé ọba Solomon sọ pé kàn dira fún yín wípé èjì kan bọ̀ fóònù nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí lélẹ̀ WhatsApp number voice message wá sẹ́ndì pé ẹ̀yin àwùjọ ọmọlúwàbí o látọ̀dọ̀ ọba Solomon ni o 091 1873 9878 nọ́mbà àwọn àwùjọ ọmọlúwàbí nìyẹn WhatsApp number wá send voice message sí wọn ni o tó bá pè wọn ní call wọn ò ní gbé o iṣẹ́ pọ̀ tó ń ṣe o send voice message sí wọn o ó kù sọ́wọ́ ẹ o Blessing Adégòkè 12,000 mo ní kẹ́ máa tún send owó mọ́ lẹ́yìn ilé tí mo fẹ́ kà ẹ́ níbọ̀ tó bá tún send owó tí bá padà wá ni máa tún dá lóhùn o ẹ lè wá pa mí o àgó tí ń ro mí okay it's okay for today 12,000 ni Blessing send Adégòkè Blessing Adégòkè kí ló ṣẹlẹ̀ nínú ayé Blessing Adégòkè Blessing Adégòkè this is my WhatsApp number 08134276756 ṣé ọmọ yín wà ń ta ni ṣé ọmọ yín kan wà tí ó gbé lọ́dọ̀ yín tó gbé lọ́dọ̀ ẹlòmíì ni bí o ní sufficient yín níbí 08134276756 100,000 mo máa ń sọ ìran ní DM but ìran yín vision yín ní agbára díẹ̀ but máa sọ fún yín lọ́fẹ̀ẹ́ ẹ kò send WhatsApp number fún mi pé ẹ̀yin ni Blessing Adégòkè kẹ́dẹ̀ send the receipt yín sí WhatsApp yẹn because àwọn ẹ̀hànà kan máa lórúkọ yín ẹ send the receipt yìí ẹ send ẹ sí DM mi this is my WhatsApp number 08134276756 ìwọ tó o bá fẹ́ vision public bá fẹ́ kájọ sọ̀rọ̀ ní DM 100k bọ̀ mo máa padà wá tó bá ṣe díẹ̀ mo fẹ́ relax díẹ̀ mi ò lè wá kú mo fẹ́ relax díẹ̀ but kí ló wá ṣẹlẹ̀ látàárọ̀ tí mo ti ń ṣe kan ká má rẹ anybody fún mi ní gift ṣé mo sẹ̀yìn ni ṣé mo sẹ̀yìn ni mẹ́sẹ̀jì ẹ̀yin márùn ti wà ń bí ká máa dá lóhùn tí bá padà wá but mi ní open ẹ̀ ṣé mo sẹ̀yìn látàárọ̀ ká má tẹ̀lé ẹni fún mi láyọ̀ nẹ́yọ̀ kan ẹ̀kan pọ̀pọ̀ ìyá dànù ẹ̀yin 1.4 lẹ́wà ń bí jẹ́ kí n brush ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ so gbogbo àwọn tó ti wò wá látàárọ̀ is 26,000
26,800 people ló ti ń wò wá látàárọ̀. Gbogbo yín bẹ́ẹ̀ ṣe wá yẹn bẹ́ẹ̀ ṣe tó yẹn. Kò sí èyí tó lè send lion. Kò sí èyí tó lè send universe. Kò sí èyí tó lè send money gun. Pọ́! Ẹ fẹ́ lò mí pa, ẹ fẹ́ pa mí, ẹ fẹ́ lò mí yọ. Kò jọ o. So now, gbogbo ẹ̀yin tí mo ti bá sọ̀rọ̀, tí mo ti sọ ọ̀rọ̀ fún, gbogbo ṣẹ́ tí mo ní kẹ́ lọ sí ẹ lọ sí. Lẹ́yìn tẹ́ bá ti ṣe, tẹ́ bá ti rí ìyanu kẹ́ padà wá dúpẹ́. WhatsApp number mi lélẹ́yìí 08134276756. Tó bá tún ṣe díẹ̀ má padà wá, ó rẹ̀ mí.